ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yà òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Olujosin. Mi ò sọ fún Prime Boy pé kó sá lọ o. Bàbá olóògbé ìlérí olúwa abọ́ba tí wọ́n mọ̀ sí Mohbad ló sọ èyí. Oníṣúra ẹgbẹ́ òṣèlú Labour Mrs. Oluchi Okpara ti bu ẹnu àtẹ́ lu àtúnyàn Julius Abure gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú tuntun fún ẹgbẹ́ náà. Ilé ẹjọ́ gíga olú ìlú àpapọ̀ ní agbègbè Àpò ní Àbújá gbé aṣòfin Benson Kọ̀ǹbówè padà sí ọgbà àtúnṣe Kújè lórí ẹ̀sùn ìwé ẹ̀rí ẹ̀dá ìyẹn certificate forgery. Àwọn òṣìṣẹ́ ìmọ́tótó àyíká ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì sọ pé àwọn mú èèyàn 23 ní oríṣiríṣi ibi fún ẹ̀sùn pé wọ́n kọjá lójú òpópónà márosẹ̀ láì lo afárá ẹlẹ́sẹ̀ àti fún lílọ́wọ́ nínú ìṣòwò òpópónà. Àwọn aláṣẹ ní àwọn ilé ìwòsàn ìjọba àti aládàáni ti ṣàròyé ipò àìníná mọ̀nàmọ́ná tí àwọn ilé ìwòsàn náà wà pẹ̀lú bí iye owó dísù ṣe dà ní orílẹ̀-èdè yìí tí ó sì ti nípa búburú nínú ètò ìṣègùn wọn. Ìròyìn yìí ló sọ pé àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ìjọsìn kan ní Mòwe ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn wọ́n sì jí àwọn olùjọ́sìn méjì. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ polytechnic ti pe ìjọba àpapọ̀ láti ṣe ìwádìí nípa ìgbìmọ̀ ìṣàkóso Cement Technology Institute ti orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀sùn ìyípadà 20 billion naira owó tí wọ́n ṣètò fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè ilé-iṣẹ́ náà. Àwọn olùgbé agbègbè Lùgérè ní ìjọba ìbílẹ̀ Bàkínládì ní ìpínlẹ̀ Plateau lánàá fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ operative of Operation Safe Haven tí wọ́n ń ṣàkóso àlàáfíà ní agbègbè náà pé wọ́n ti sun ilé ọkọ̀ àti àwọn ohun ìní wọn. Àwọn olùgbé láàfíà olú ìlú ìpínlẹ̀ Nasarawa ń kérora látàrí bí ọ̀wọ́n omi ṣe kọlu ìlú náà tí ogunlọ́gọ̀ àwọn ìdílé ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti wá omi mímu. Ìgbà fún eré ṣíṣe nídìí iṣẹ́ òṣèlú ti kọjá ọjọ́ ti pẹ́. Màá kó àwọn ọkùnrin obìnrin àti àwọn ọ̀dọ́ jọ jákèjádò lórílẹ̀‐èdè Nàìjíríà láti kọ́ orílẹ̀‐èdè Nàìjíríà tó ní ààbò tó ní àlàáfíà àti tó ní òótọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí. Mínísítà fún ohun àmúṣagbára Adébáyọ̀ Adélábù ti ṣèjẹ́rìí sí pé ìjọba àpapọ̀ ti ṣètò láti bẹ̀rẹ̀ gbèsè iná sísan díẹ̀díẹ̀ sí ilé-iṣẹ́ Egbe Powers PLC bẹ̀rẹ̀ láti oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí. Nígbà tí wọ́n bá ti pàṣẹ ṣíṣí pápákọ̀ òfurufú tuntun náà yóò túbọ̀ ṣèrànlọ́wọ́ láti dín àwọn èrò àti ọkọ̀ ẹrù tó ń lo pápákọ̀ òfurufú ti Èkó. Gómìnà ìpínlẹ̀ Kwara ló sọ èyí Malam Abdulrahman Abdulrasaq. Mo di akọ̀wé àgbà lẹ́nu iṣẹ́ nítorí pé àwọn òbí mi kò kọ̀ mí sílẹ̀ pẹ̀lú ìpèníjà ara tí mo ní. Malam Abdullahi Wahab Káyọ̀dé ló ṣàlàyé yìí fún ìròyìn. Ǹjẹ́ ẹ tilẹ̀ mọ ìdí tí gbẹ̀rẹ̀bí fi máa ń jáde sí ara àti pé ṣé ó ṣeé ṣe láti dènà rẹ̀? Dókítà Sweta Rai onímọ̀ nípa àwọ̀ ara ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀jọ̀gbọ́n Gòdínì Dára tó jẹ́ aṣáájú Niger Delta lánàá sọ pé kò tọ́ fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà nìkan láti máa dájọ́ lórí bí wọ́n ṣe pa àwọn ọmọ ogun 17 ní Okpoma ní agbègbè ìjọba ìbílẹ̀ Ogeli ní ìpínlẹ̀ Delta. Ìròyìn fún ìṣẹ́jú àyà tó ní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sórúkọ tèmi ni Olujosin. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀ ẹ̀dẹ̀kú ọdún àjíǹde. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yà òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.